káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. Ìròyìn wa ó dá lérí Lizzy Anjorin àti ọkọ rẹ̀ tí a mọ̀ sí Mr. Lawal. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Arábìnrin tí a ń pe orúkọ rẹ̀ ní Lizzy Anjorin tí ẹ mọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré ni nígbà kan rí, ṣùgbọ́n ẹ ti kúkú mọ̀ wípé kò ṣe fíìmù Yorùbá mọ́. Ó ti jáde, ó ti sọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń bú ní online tí wọ́n ń búlì rẹ̀ wípé wọ́n ní wípé òun ló ń bọ́ ọkọ rẹ̀ tí a mọ̀ sí Mr. Lawal. Wọ́n tó fi pẹ̀lú rẹ̀ wípé wọ́n ní ilé tí àwọn méjèèjì ń gbé, wọ́n ní kì í ṣe Mr. Lawal ló nílé o. Wọ́n ní kì í ṣe Mr. Lawal kọ́ ló nílé. Wọ́n tó fi pẹ̀lú rẹ̀ wípé Mr. Lawal wípé ó lọ kó bá Lizzy Anjorin nílé rẹ̀ ní o. Wọ́n ní kì í ṣe Lizzy Anjorin ló kó wá bá Mr. Lawal ní ilé. Wọ́n ní èyí sì lòdì sí bí a ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní ó lòdì sí gbà o. Ẹ̀yin èèyàn wa, wàhálà ti ṣẹlẹ̀ báyìí. Lizzy Anjorin náà, òun náà ti fèsì sí ọ̀rọ̀ náà o, pẹ̀lú ọkọ rẹ̀ náà tí a ń pè ní Mr. Lawal. Òun náà ti fèsì sí ọ̀rọ̀ náà nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ó fèsì, ó ní wípé ó ní kò sí nǹkan kan tí ó kan ẹnìkankan o nínú ọ̀rọ̀ náà. Ó ti fi pẹ̀lú rẹ̀ wípé ó ní àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wípé òun lọ kó bá ìyàwó òun ní ilé rẹ̀. Ó ní ọ̀rọ̀ náà ò rí báyẹn o. Ó ní níṣe ni òun lọ sí ilé ìyàwó òun ní ọjọ́ náà lọ́hùn-ún láti lọ kí ni. Ó ní kì í ṣe pé òun kó sí ilé rẹ̀ o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní ilé òun ni òun ń gbé pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ. Ó ní kì í ṣe pé òun lọ kó bá ìyàwó òun ní ibi tó ń gbé. Mr. Lawal ó fi ọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń búlì ìyàwó rẹ̀ o. Ó sọ̀rọ̀ wípé ó ní òun yóò sọ́pọ́tù ìyàwó òun títí débi pé òun náà fi máa búlì àwọn náà padà. Ó ní gbogbo fídíò tí ìyàwó òun ṣe, ó ní kò sí kankan tí òun mọ̀ sí o. Ó fi pẹ̀lú rẹ̀ wípé ó ní àwọn èèyàn tí wọ́n rò wípé àwọn búlì ìyàwó òun, ó ní ara wọn ni wọ́n kàn ń ṣe o. Ó ní kò sí nǹkan kan tí òfin ṣe ìyàwó òun. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní gbọ́ngbọ́n ni òun wà lẹ́yìn ìyàwó òun o. Lizzy Anjorin fúnra rẹ̀ sọ̀rọ̀ nínú fídíò náà. Ó ní ẹnikẹ́ni tó bá búlì òun nínú fọ́nrán kankan tí òun bá rí tó ní tó bá wá fún òun, òun náà yóò wò lọ fún ẹni náà. Òun náà máa wá fún ẹni náà ní o. Òun náà yóò bá a fà á gidi gan, torí wípé ayé le o. Ó ní nígbà kan rí, ó ní kò sí ohun kankan tó kàn pẹ̀lú wípé èèyàn ń ṣe show fún anybody. Ó ní ṣùgbọ́n báyìí o, ó ní bí àwọn èèyàn ṣe ń búlì òun tí wọ́n ṣe gbá ṣàwo nínú fídíò náà, nínú àwọn fídíò tí wọ́n ṣe. Ó ní òun náà ló jẹ́ kí òun náà bẹ̀rẹ̀ iṣẹ́ náà láti máa búlì àwọn èèyàn online. Ẹ kúkú mọ̀ wípé Lizzy Anjorin báyìí kò sí nǹkan kan tí òun ṣe ju wípé kò set camera kí òun náà máa búlì àwọn èèyàn. Ẹ̀yin èèyàn wa, díẹ̀ tí a lè sọ fún yín nínú ọ̀rọ̀ tí Lizzy Anjorin àti ìyàwó rẹ̀ sọ nìyí, lórí wípé Lizzy Anjorin àtọkọ rẹ̀ wọ́n jọ ń gbé ní ilé Lizzy Anjorin tí àwọn èèyàn ń sọ. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí i. Ó dìgbà.